Africa Content TV. A gbọ́dọ̀ wọnú ìlú ká mọ́ kí ó lù. Gbàtà dọ́dọ̀ wọn táwọn sílẹ̀kùn fún wa tán la mọ̀ pé kò síbi tá lè wọ̀ mọ́ lọ rẹ̀. Báyìí pé gbàtà débẹ̀ ni ọlọ́lá ọba lóra wá sọ pé ara mọ́jẹ́ ọ wọlé o, a padà Ògbómọ̀ṣọ́ ni. Ṣùgbọ́n gbà wọ́n ti ṣí géètì fún wa tá a ti wọlé, àwọlé nìkan tún jókòó, àjókòó nìkan tún sọ̀rọ̀, àsọ̀rọ̀ nìkan wọ́n tún bọ̀ lọ́wọ́ àwọn náà ṣàdúrà fún wa. Wọ́n àṣì yẹn nìkan wọ́n tún kó rẹ̀ sì sínú ọkọ̀ wa pé a máa kó lọ ilé. Ṣé à pé bàbá ọlọ́lá àbọ́dún wọ́n ti gbà wá lálejò kan ní ọyọ́. Tó jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ni pé inú ẹ̀kọ́ tá a kọ́ ni pé la tadkhulu buyutan ghayra buyutikum hatta tasta'nisu wa tusallimu ala ahliha. Torí bẹ́ẹ̀ a tún fi àsìkò yìí dúpẹ́ lọ́dọ̀ bàbá wa ọlọ́lá wa bàálù Ìlọrin tí wọ́n gbà wá lálejò. Gbogbo ẹ̀mí àlàáfíà àtúbọ̀tán dáadáa lọ́nà bàbá jùlọ fún. Àmín. Lẹ́yìn náà bàbá wa Mufti Diyar, bàbá wa Fadilatu Sheikh Sulaiman Farouk oníkíjì, a kí àwọn náà púpọ̀ pẹ̀lú ṣíṣe wá lọ́mọ tí wọ́n ṣe wá lọ́mọ. Tẹ̀lúgbà dọ́dọ̀ wọn, àwọn náà ní ọ̀dọ̀ mi kọ́ ló yẹ wà, ọ̀dọ̀ bàbá wa Bàálù Ìlọrin ló yẹ lọ. Nígbà tí wá dé bí un, bàbá ti wá kú bí àfikà lọ ọ̀dọ̀ wọn, torí pé ìlú lẹ́yìn bí wọ́n ti wí náà nù, ìlú ló sì tó àlejò ìlú gbà. So bàbá wa Mufti Ọlọ́run bá wa dúró tì wọ́n, nípa bí àlàáfíà Ọlọ́run bá jogún ẹ̀ fún. Lẹ́yìn náà kí n tó kí bàbá wa Imam, má bínú pé bí tí mo ń yà lójú ọ̀nà pọ̀ díẹ̀, kí n tó kí bàbá wa Imam, mo kí bàbá wa Málàmí Òbándómà, bàbá wa Fadilatu Sheikh Salman Ṣọlágbẹ̀rú, mo kí wọn púpọ̀, mo sì kí wọn kú oríire, mo kí wọn kú àṣeyọrí, mo kí wọn kú wàhálà àná tọ́lọ́run san wọ́n lẹ́san lónìí. Ọlọ́run má pa ẹ̀san náà rẹ̀ láíláí. Wa la ilaha illallah. Bàbá wa Imam, wíwá wa látògbómọ̀ṣọ́ láti wá kí àwọn tó ṣokùnfà ẹ̀ pọ̀, torí pé gbogbo ẹni tọ́lọ́run bá ní kí nǹkan yé, a mọ̀ dáadáa pé àwọn àjọṣepọ̀ kan ń bẹ tó ti pẹ́ tó wà láàrin Ògbómọ̀ṣọ́ àti Ìlọrin, tí nǹkan kan ò sì ya àjọṣepọ̀ yẹn lánàá. Àtúnwá gbọ́dọ̀ só papọ̀ dáadáa lónìí nítorí ká lè máa fi múra ọ̀la kalẹ̀. Mo wí kíní kan níwájú bàbá wa ọba Ìlọrin pàtà wà lọ́dọ̀ wọn. Bàbá wa Alimi, bàbá ṣe wà Alimi, yẹ́ mọ̀ pé bàbá Mufti náà mẹ́nu lé ńgbàtà wà lọ́dọ̀ wọn. Nígbà tí ṣe Alimi kúrò ní Ìsẹ́yìn, Ògbómọ̀ṣọ́ wọ́n dé sí. Wọ́n kúrò l'Ógbómọ̀ṣọ́ ni wọ́n wá lọ́rin tí wọ́n jókòó bí. Ẹ mọ̀ pé àjọṣepọ̀ kan nìyẹn. Ẹ wá wo nǹkan nínú táwọn bàbá wa sọ fún wa ni pé ìgbà tí ṣe Alimi d'Ógbómọ̀ṣọ́, ibi tí wọ́n dé sí tí wọ́n fi ṣe ibùjókòó ńjọ́ náà lọ́hùn, tí wọ́n ti máa ṣàdúà, tí wọ́n ti ń ṣàlùwàlá, tí wọ́n ti ń yan náfílà, tí wọ́n ti ń ṣe gbogbo ìbáàdà wọn tí wọ́n ń ṣe l'Ógbómọ̀ṣọ́. Ibẹ̀ náà níbi tọ́lọ́run sọ di mọ́sálásí ńlá Ògbómọ̀ṣọ́ lónìí. Níjọ́ náà lọ́hùn sí nígbà tí wọ́n wà ń bẹ̀ nìkan kan ronú pé bí ó jẹ́ mọ́sálásí. Torí pé ọba tí ń bẹ lórí oyè ńgbà náà tó yẹ bàbá wa Ṣọ̀ún tó yè jẹ Àkànní ní bẹ lórí ńgbà náà. That was bí 1779 sí 1825. Mọ́sálásí ńlá Ògbómọ̀ṣọ́ yẹn sì ní 1944 ni wọ́n bẹ̀rẹ̀ sí kọ́. Ẹ wo ìgbà yẹn sí ìgbà yẹn. So ó túmọ̀ sí pé ọba Alékiọlá lọ sí Alimi láti gbàdúrà wa láàyè yẹn l'Ógbómọ̀ṣọ́. Torí pé ibi tán ti kírun gbà náà làwa náà ti ń kírun lónìí ní ṣe hàn pé àjọṣepọ̀ kan tó tóbi pọ̀ nìyẹn látànà kó tó dòní. Àwa gbọ́dọ̀ jẹ́ kí àjọṣepọ̀ yẹn kó bàjẹ́. Àwọn bàbá ti wá tí wọ́n ṣe àwálẹ̀ gangan ní Ayélára l'Ógbómọ̀ṣọ́. Bàbá wa Usman Ayélára, Ìkòyí ilé làwà. Ìkòyí ilé wọ́n ti kú ò, nígbàtán kó ń kò yí ilé Ìlọrin wọ́n wá. Ìlọrin ni wọ́n wá. Ilé wa ń lọ ní ilé Alágbàlá nítòsí Àgbàjì mẹ́un. Ilé wa nìyẹn. Àwa tá ń jẹ́ Ayélára náà là ń jẹ́ Alágbàlá ńlọrin. Now, àjọṣepọ̀ kan nìyẹn. Nígbàtí bàbá Usman Ayélára tún kúrò ní Ìlọrin ni wọ́n jókòó l'Ógbómọ̀ṣọ́, tá ń jẹ́ Ayélára l'Ógbómọ̀ṣọ́. Ó dà ń gbà tá a fẹ́ jẹ ìmáàmù tèmi wà lórí èyí. Ìkánnú àwọn ẹ̀gbọ́n wa
nílé alágbàlá lọrin bí wá à ń pè wọ́n ní Usman àjọ du oyè yìí ni àti lọrin làwọn sì ti wá ẹ fi mọ̀ pé ọ̀kan náà jọ ní á now ẹ wo àwọn àjọṣepọ̀ ńláńlá yẹn ti pẹ́ àwa ti sín ọ̀wá gbọ́dọ̀ jẹ́ ó bàjẹ́ bàbá wa ìmáàmù àgbà lọrin tàná wọ́n dẹ̀ ṣe dáadáa pọ̀ pẹ̀lú àjọṣepọ̀ yẹn gan Ọlọ́run kó má ṣe bá wa kẹ́ wọn. Àmín. Wọ́n wá Ògbómọ̀ṣọ́ ńjọ́ kan nígbàtí bàbá wa Malam AK Bello tí wọ́n jáde láyé wọ́n wá síbi jànáza wọn àti kírun tán kí bàbá tó dé bàbá ó wá sọ̀kalẹ̀ nú ọkọ̀ wọ́n lágbà táwọn bá rí mọ́mù Ògbómọ̀ṣọ́ wọ́n wà nú ọkọ̀ wọ́n jókòó àfìgbà tí mo wá bá wọn di ọkọ̀ tí mo débẹ̀ ní bàbá tó bọ́ọ̀lẹ̀ wọ́n wá ní kí n má wọn lọ ibi sàárè Malam àwájọ lọ ọbẹ̀ wọ́n ṣàdúrà wọ́n ṣe gbọ́ ẹ̀ nígbà wọ́n ṣàdúrà tán wọ́n lọ́nú ilé kankan lọ kẹ́ nìkankan wọ́n bẹ́ nìkankan wí nìkankan nígbà wọ́n ti rí mọ́mù wọ́n kàn mú mi lọ́wọ́ báyìí náà ni a sì jọ débẹ̀ àjọ kó ń bẹ̀ wọ́n padà nú ọkọ̀ wọ́n sì padà sí lọ́rẹ̀ lára àjọṣepọ̀ tó dáa tó wà nìyẹn pẹ̀lú bàbá wa tàná Ọlọ́run kó má ṣe bá wa kẹ́ wọn kódà nígbà tá a jẹ Mufasiru tí ó jáde láyé l'Ógbómọ̀ṣọ́ bàbá wa tí Mufasiru tàná tí wọ́n jáde láyé bàbá wa ìmáàmù lọrin tàná wọ́n rán ni sí mi wípé ọmọ àwọn kan o òun náà wà nú àwọn tí ń du oyè yẹn o wọn ò wí jù bẹ́ẹ̀ lọ wọn ò ní fi jẹ́ wọn ò ní mọ́ fi jẹ́ ó dá kí ni ìtumọ̀ ẹ̀ ó dá kí ni ìtumọ̀ rẹ̀ tó àwa fi jẹ́ ìjọ́ta inaugurate ẹ̀ ní mọ́sálásí bàbá wa ìmáàmù lọrin tàná wọ́n wá rán àwọn ìkan ńláńlá lọrin méjì ni wọ́n rán wá wọ́n rán bàbá wa Ajánásí àgbà lọrin wọ́n rán wọn wá ń jọ́nà lọ́run tí kìí ṣe ìmáàmù Gàmbàrí kọ́nì kejì ni wọ́n ṣàjẹ́ méjì tí wọ́n wá ń jọ́nà tán wá ṣojú bàbá wa ìmáàmù lọrin níbi táà tí inaugurate Mufasiru tàná so àwọn àjọṣepọ̀ tó dáa nìyẹn kò wá síbi tí bàbá lè ti rí mi bí mo ti kéré tó yìí náà ìmáàmù Ògbómọ̀ṣọ́ máa bọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ máa bọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ a pàdé ńlọrin láìmọye ìgbà a tó pàdé láwọn ìlú míì náà tí ń ṣe lọrin tí bàbá sì ń ṣe dáadáa pẹ̀lú wa àwọn tà náà wá gbọ́dọ̀ ṣe dáadáa bẹ́ẹ̀ kó ní ìwà dé káwa wá fojú pa òní rẹ̀ bá a bá ṣe bẹ́ẹ̀ àjọṣepọ̀ yẹn láàfẹ́ ó tẹ̀síwájú ni a sì gbọ́dọ̀ ṣe torí bẹ́ẹ̀ wíwá wa àwọn nǹkan tó so pọ̀ mọ́ nìyẹn tó pọ̀ ta wí díẹ̀ ń bẹ lónìí bàbá wa imam akíyàn kú oríire alhamdulillah àdúrà lèmi bẹ́ẹ̀ ṣe fún yín torí pé ẹni tó bá jókòó láàyè tẹ́ wà yẹn ló mọ̀ túmọ̀ àyè tẹ́ jókòó ẹni tó náà bá jókòó ń bẹ ní ó mọ ìtumọ̀ àyè tẹ́ jókòó yẹn Ọlọ́run ní jẹ́ ó gbóná mọ́ yín àmín àwọn tí máa ṣàmì ọ̀wá àmín ní dààmú àmín ọkàn yín ó balẹ̀ àmín pẹ̀lú ògbó Ọlọ́run wàhálà ní mọ́ o àmín gbogbo Ìlọrin tẹ́wọ́gbà yín wọn ò ní padà lẹ́yìn àmín gbogbo Ìlọrin tẹ́wọ́gbà yín wọn ò ní padà lẹ́yìn àmín níjọ́ tẹ́mi náà ń joyè kò sẹ́ni tí ó tẹ́wọ́ níjọ́ tí mo ń joyè no dissenting voice at all kò sẹ́ni kan tó sọ pé àfẹ́ kò sí gbogbo ìlú ni èmi gan wò pé ó sì á tó báyìí o pẹ̀lú ògbó Ọlọ́run ń ò ní láwọn ò ṣe mọ́ àmín sì ní ṣìṣe àmín ní ṣìsọ àmín ní ṣìrìn wàhálà ò ní bá yín lágbára Ọlọ́run wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi kìí ṣe ìgbà míì wà kìí ṣe pé èèyàn ṣìrìn fa èèyàn ò ṣìsọ fa kìí ṣe pé èèyàn ṣì wà hù ṣùgbọ́n ẹni tí ọkàn máa bínú ọkàn níye bínú ti ẹ̀lú bí ọ̀rọ̀ kan tẹ́nìkan sọ fún mi ń jẹ́ ló ń gbà mọ́ lọ ṣe wá sí kan báyìí mọ́mọ́ ayínà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́mọdé àṣìṣọ́ mọ́ ni àà ṣíṣì sọ bí igbó mo wá bi léèrè páwọn ànábì Ọlọ́run wo lọ́wálé ayé tí wọn ò bínú wọn tí wọn bá jà ó ní òsì mo ní ṣé wọ́n sì sọ ni táwọn ànábì Ọlọ́run yẹn ṣé wọ́n sì wà wù ni ṣé wọ́n sì rìn ni ṣe kì í ṣe tàìmọ́ ṣe kọ́ pẹ̀lú ògbó Ọlọ́run ó bá mi dúró tì yín bàbá ìmọ̀ Ọlọ́run bá mi dúró tì yín kíní kan tí mi kàn ní ṣe òun ni pé tí mo sì fẹ́ fi tún kẹ́lòmíì lẹ́kọ̀ọ́ ni pé ká máa fún ìmáàmù àgbà nímọ̀ràn ní gbangba kò pọ́n ìmáàmù yẹn lé bí bàbá ìmáàmù fẹ́ fún yín mọ̀ràn ni o bẹ́ẹ̀ mi ti wò ń tèmi ní ojú ìwòye bóyá torí pé mi sì jọ méèké ni mo fi wò bẹ́ẹ̀ bàbá ìmáàmù mo fún yín mọ̀ràn ní gbangba bẹ́ẹ̀ bá fún ìmáàmù mọ̀ràn mọ nọ́mbà wọn èmi mọ nọ́mbà bàbá ìmáàmù èmi àti wọ́n sọ lórí fóònù lẹ́yìn tí wọ́n dáyè
bí n bá wá nímọ̀ràn fún wọn sí n gbọ́dọ̀ fún wọn nímọ̀ràn yẹn ní abẹ́nú mo rò pé tí ẹni ìsìnkú làbọ̀rọ̀ gbé mọ̀ràn wá orí afẹ́fẹ́ bàbá wa ìmáàmù èsì ọ̀rọ̀ fún bàbá wa ìmáàmù àkọ́kọ́ mọ́mù ń lé bí mọ́mù bá sọ nǹkan tí ẹ rí pé kò ṣe déédéé ẹmọ̀dọ́ bàbá ìmáàmù àwa wádùn pé bàbá ìmáàmù ọ̀rọ̀ kan tó má dàbí pé ẹwí lánàá tó èmi àrá díìsì kan tó wí báyìí èmi àrá àyà kan tó wí báyìí bàbá ìmáàmù fúnra wọn làwọn wà á jáde wá pé nígbà tí wọ́n bá rí pé ń tẹ́nìyẹn wí yẹn ògidì ọ̀rọ̀ ni bí bàbá ìmáàmù bá wá lálàyé lórí ẹ̀gbọ́n wọn lè ṣe fún wọn gan tó ṣe pálàyé wọn padà kúnná tó gbọ́n wọn yé dáadáa àwọn fúnra wọn náà padà jáde pé ọ̀rọ̀ kan tá a wí lánàá torí pé táà fi àwọn ẹni Ọlọ́run náà nù pé àwọn amàrádìísì kan tó ń tún wí báyìí o òun pọ́n ìmáàmù lé nìyẹn ṣùgbọ́n kó wá bọ́ gbangba èsì ọ̀rọ̀ fún ìmáàmù àmọ̀ràn fún ìmáàmù lọ́dọ̀ tèmi kò kún tó pàtàkì jùlọ téèyàn bá wà nírú ààyè tó tóbi báyìí lórí pé ààyè tóbi lèmi ò fi nímọ̀ràn kankan ju kí n kàn ṣàdúrà fún yín lọ bí n bá wá ní ìmọ̀ràn kan èmi àti yín àjọ máa sọ torí mo ní ìmọ̀ràn tó pọ̀ gan-an ọgbọ́n nǹkan ní wí gbangba ni ẹ ti mọ̀ pé èmi gbọ́dọ̀ ní ìmọ̀ràn tó pọ̀ ẹ ti mọ̀ pé mo gbọ́dọ̀ ní so àdúrà lèmi ó ṣe fún yín àdúrà alákọ̀ọ́kọ́ òun ni pé Ọlọ́run máa tọ́ yín sọ́nà àmín ẹ ní ṣìṣe àmín àdúrà àkọ́kọ́ nù àdúrà ẹlẹ́ẹ̀kejì ẹ̀mí yóò gùn àmín bí ẹdẹ́ ìnísìnrí à máa ń sọ pé kọ́lọ̀ ń jẹ́ lárísìkí akàn tó ń béèrè àlékún ni ó ti dé ní àbá ti dé bí ẹdẹ́ àrísìkí ṣe kí ni ó ti dé wọ́n tẹ́yìn jáde láyé wọ́n máa bùn lọ́kọ̀ ni wọ́n máa bùn lọ́kọ̀ ni wọ́n rò bó tí ẹnìsìn wọ́n kọ̀lé fún yín ni gbogbo nǹkan wọ́n máa fún yín wọ́n ra aṣọ fún yín wọ́n ra bàtà fún yín wọ́n ra fìlà fún yín wọ́n ra àwọn atún máa ra àwọn àwọ̀tẹ́lẹ̀ fún yàn ẹ kò jù bẹ́ẹ̀ lọ ò sí tí wọ́n yẹ fún màmú gbogbo ẹni kódà wọ́n máa fún yín lóúnjẹ wọ́n máa bùn yín lówó gbogbo ẹ̀ lẹ́ẹ̀mọ́ rí so àrísìkí ti dé ààrẹ ẹ̀nu yà pẹ́yìn náà ti bùn mí ní ìsìn ṣẹ́pẹ́ ẹ ti bùn èmi ní ìsìn gbígbé ìmọ̀ bùn ẹ̀yìn náà nù kò jù bẹ́ẹ̀ lọ so pẹ̀lú ògbó Ọlọ́run wọ́n máa fún yín àwọn tí wọ́n sì máa fún yín ọ̀jẹ̀ nire tí ò ní já wọn tí wọ́n máa sọ pé ìbáwà la fún ní nǹkan báyìí ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ pé wọ́n fún wa àwọn kọ́ ni wọ́n máa sọ pé àwa la fún torí pé èèyàn náà dá àbẹ́ẹ̀rí tí ìbá ṣe àwa ni ọkọ̀ tó gùn a ò ṣe dáadáa mọ́nù ṣùgbọ́n bí máa ń bá jáde pé ṣe ọrọ̀kọ̀ tí mo gbé jáde ọpẹ́lọpẹ́ lágbájá èèyàn lọ́dà bàbá Al-Khalifa Mọ̀nsúrù Èjìrí Ọlọ́run jẹ́ ọdá fún wọn ẹ̀ṣà mi dáadáa àìmọye nǹkan rẹ́rẹ́rẹ́ ni wọ́n ti ṣe fáwọn àwọn òsì wí fẹ́ dán Ọlọ́run rí èmi lèmi kan máa sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yín kan wí kíní kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n tún wá máa jápá mọ́nú bí wọ́n wà pé ta rán mọ́ mò ń ṣe nítorí Ọlọ́run irú àwọn ẹni rẹ bẹ́ẹ̀ tí wọ́n dá bẹ́ẹ̀ Ọlọ́run darí wọn sí àlùbáríkà la haula wala quwwata illa billah àdúrà alákọ̀ọ́kọ́ nù Ọlọ́run tọ́ yín sọ́nà kọ́lọ́run má jẹ́ ẹ ṣìṣe àdúrà ẹlẹ́ẹ̀kejì òun ni pé Ọlọ́run jẹ́ mi yín ogun ẹ ò pẹ̀lọ́pọ̀ àlàáfíà mo ṣàdúrà kan jímọ̀ mo ti sọ níwájú ọba yín tuntun sọ mo ṣe ń jímọ̀ l'Ógbómọ̀ṣọ́ ṣùgbọ́n ẹ̀ ní gbọ́ torí pé àgbé sórí agbágbé lára àwọn ẹ̀kọ́ nìyà ìmọ̀ye nǹkan láti sọ nípa ìmáàmù ní jímọ̀ ní mọ́sálásí l'Ógbómọ̀ṣọ́ àgbé sórí agbágbé torí bá a bá ti gbé bẹ́ẹ̀ ní sẹ́yìn ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó ìmáàmù Ìlọrin ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó ìmáàmù lọ ẹ ti rí ẹ sì mọ̀ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ máa ń trẹ́ndì gan àbẹ́ ẹ̀kọ́ gbogbo ẹni tó bá fẹ́ káyé mọ òun nísìn ìkan ni ó ṣe nínú méjèèjì inú kọ́ máa bú ìmáàmù Ògbómọ̀ṣọ́ àbí kọ́ máa yìn ayé ọmọ báwọn mo rò bó ti yé so àdúrà yẹn ni pé pẹ̀lú ògbó Ọlọ́run lójú ẹ̀mí tèmi yìí o Ọlọ́run ò ní jẹ́ wọ́n jẹ ìmáàmù Ìlọrin mi èmi lèmi wí o bẹ́ẹ̀ mi ti fẹ́ mo wí o lójú ẹ̀mí tèmi Yunus ibn Talha Olúṣínà Ayíláre ẹlẹ́ẹ̀kejì tí mò ń jẹ́ ìmáàmù ẹlẹ́kẹtàlá l'Ógbómọ̀ṣọ́ bí bàbá wa ìmáàmù Ìlọrin tòní náà ṣe ń jẹ́ ìmáàmù ẹlẹ́kẹtàlá l'Ílọrin lójú ẹ̀mí tèmi yìí o Ọlọ́run ò ní jẹ́ wọ́n jẹ ìmáàmù Ìlọrin ní torí pé ayé tí bàbá ìmáàmù ń bẹ yìí ó tóbi ṣùgbọ́n lọ́jọ́ orí bàbá gbé sẹ́gbẹ̀ ara wọn mo gbàjọ́ bí ijọ́ méjì gbàtẹ́mì pé 40 ni mo di ìmáàmù àwọn di ìmáàmù 42 èmi ti wá di 45 báyìí ní ìsìn àwọn wà ní 42 bí n bá wá sọ pé kí n mọ sàárè wọn in tí mo ń sọ ni pé ẹni tí wọ́n bí lé mi kí n mọ sàárè rẹ̀ torí ẹni tí wọ́n bí lé mi náà gangan 42 ní báyìí àbí n bá wá ní kí n mọ sàárè tí wọn in tí mo ń sọ ni pé ẹni tí wọ́n bí lé mi kí n mọ sàárè rẹ̀
lójú ẹ̀mí tèmi jókòó yìí o Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n tún jẹ ìmámù lọ́rin mi àmín kí wá ṣe pé mi ní ó tètè kú o ẹ̀mí mi ogun pọ̀ gan nígbà tèmi di ìmámù lógún ọ̀sẹ̀ tí wọ́n wé mi ńlá wà ní mo sọ pé 80 ni mo fẹ́ lò lórí ààyè ni o yóò àkún ọjọ́ tí mo ti lò tẹ́lẹ̀ yóò fi jẹ́ 120 kódà wọ́n lọ́rọ̀ yẹn náà pé ó tún bí àwọn kan nú ebi tí mo fẹ́ mú tọrọ mo rò pé ti yé mo sì ṣẹ̀ṣẹ̀ lo 4 àtoṣù díẹ̀ ni ó sì kú bí 76 lẹ́pẹ́ báhùn ó kú bí 76 nígbà tẹ́ ń bá lo 80 tèmi tán tí mo kángárà mi tí mo lọ kí bàbá ìmáàmù káwọn lọ 100 mo rò pé tí ẹni ìsìn kún tò ní ní o níjọ́ tí wọ́n bá wá ń ṣe jànáza tèmi bàbá ìmáàmù lọ rí ọwà wá ọ̀rọ̀ tá ń sọ lónìí bàbá ìmáàmù ọwà tó sọ bá àti ń fi orí nù Ọlọ́run kọ́ mọ́ṣẹ̀ jẹ́ orí bẹ́ẹ̀ wala la ilaha illallah sọ pé sayafutahullahu abwabal ula guliqat sayafutahullahu abwabal ula guliqat bàbá ìmáàmù fayamlahul khayru wal ihsanu duniyaka fayamlahul khayru wal ihsanu duniyaka fasawfa yu'tika ma tarda bihi abadan fasawfa yu'tika ma tarda bihi abadan bàbá ìmáàmù alam yajidika yatiman thumma awaka alam yajidika yatiman thumma awaka gbogbo ń tàwí ti yí bàbá ìmáàmù sayafutahullahu abwabal ula guliqat ẹjọ́ ẹ̀ṣà mi dáadáa fayamlahul khayru wal ihsanu duniyaka fayamlahul khayru wal ihsanu duniyaka bàbá ìmáàmù fasawfa yu'tika ma tarda bihi abada fasawfa yu'tika ma tarda bihi abadan alam yajidika yatima thumma awaka alam yajidika yatima thumma awaka àrówó náà sọ pé bàbá ìmáàmù kò ní dẹkùn lọ́la àmín kún lọ́la àmín ohun tó jẹ́ ìdùnnú òní kò ní dẹkùn lọ́la àmín Ọlọ́run kò ní dẹkùn lọ́la àmín kò ní dẹkùn lọ́la àmín gbogbo ohun tó jẹ́ ìdùnnú òní kò ní dẹkùn lọ́la. bàbá ìmáàmù ayé ò ní mú yín àmín Ọlọ́run ayé ò ní mú yín àmín ọ̀tá ò ní jèrè tó bá ní ẹkún mọ́tò ní tẹ́gbìn mọ́lẹ̀ kó ṣẹ̀jẹ̀ omi ayé kò ní gbé yín lọ kò ní dẹkùn lọ́la àmín kò ní dẹkùn lọ́la àmín gbogbo tó jẹ́ ìdùnnú òní kò ní dẹkùn lọ́la àmín oníwọ̀nù ayé yìí àmín Ọlọ́run oníwọ̀nù ayé yìí àmín ikú òjijì tí wọlé ọlá àrùn òjijì tí wọ́n bá rọ́ṣẹ̀ o okùn kò sówó kò sálàáfíà kò ní wọnú ayé àmín Ọlọ́run kò ní dẹkùn lọ́la àmín kò ní dẹkùn lọ́la àmín gbogbo ohun tó jẹ́ ìdùnnú òní kò ní dẹkùn lọ́la àmín. bàbá ìmáàmù kò ní wọnú ayé yìí àmín Ọlọ́run kò má máa ní jẹ́yìn
àmín. Kò má máa ní jẹ́yìn. Àmín. Tọ́bà kí gbé wèrè tí wọ́jà. Kò má máa ní jẹ́yìn. Àmín Ọlọ́run kò ní dẹ́kun lọ́la. Àmín kò ní dẹ́kun lọ́la. Àmín gbogbo ohun tó jẹ́ ìdùnnú òní kò ní dẹ́kun lọ́la. Àmín. Wákà àkọ́kọ́ nù. Hayyakumullah. Ṣáṣe sùúrù. Ọlọ́run jẹ́ ọdá afẹ́ yìí náà. Ẹ ṣáṣe sùúrù. Wọ́n èé fún màmú àgbà ní táìmù tẹ́lẹ̀. Bí bá jẹ́ màmú àgbà ní sọ̀rọ̀, wọ́n máa sọ̀rọ̀ ọ̀nà. Wọ́n èé fún wọn táìmù. Ojú pòfẹ́sọ̀ nìkan tì mí. Ojú wọn ní tì mí ni. Mo fẹ́ dá wákà kan. Ó ti wá fẹ́ sá lọ. Ó yá wá rán mi létí. Mo ti rántí báyìí ní ìsìn. Ṣé rí ìgbà tá a fẹ́ kò lé ni o. Barrister wa sọ fún mi pé wákà kan wà tí mi máa dá fúnra mi. Wọ́n máa dá fúnra mi. Wọ́n wá ní tí n bá débí o, kí n dá fún yín o. Ń wà á dá. Ògbómọ̀ṣọ́lá wà á lò torí ẹwọ̀n pé ó sì jọra wọn náà, ó bára wọn mú. Èmi ni mọ́mú ẹlẹ́kẹtàlá, ẹ̀yin náà ni mọ́mú ẹlẹ́kẹtàlá. Ó bá máa bí ọba mú. Sọ pé á tù ẹ́ lára. Òní sọ pé wọ́n lọ sọ mọ́mú àgbà lójókòó. Hayyakumullah. Á tù yìí lára. Orí ẹ̀ pé ọwá ń sọ pé ọgbà jẹ́. Má ṣe bẹ́ẹ̀ mọ́ jẹ́ mi. Má ṣe bẹ́ẹ̀. Ẹ má bínú kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ jẹ́ mi. Á tù yìí lára. Bàbá ìmámù àrọ̀ yìí lọ́rùn. Bàbá ìmámù àgbà á tù yìí lára o. Àrọ̀ yìí lọ́rùn. Àsìkò tí ẹ joyè yìí á tù yìí lára. Àmín á tù yìí lára. Àrọ̀ yìí lọ́rùn. Á tù yìí lára. Àrọ̀ yìí lọ́rùn. Àsìkò tí ẹ joyè yìí á tù yìí lára. Torí pé bàbá wa ìmámù àná ó tù wọ́n lára. Ìmámù àná l'Ógbómọ̀ṣọ́ ni o. Ìmámù wa níjẹta ó tù wọ́n lára. Ìmámù wa níjẹrin ó tù wọ́n lára. Ìmámù wa níjàrún ó tù wọ́n lára. Ìmámù wa níjẹfà ó tù wọ́n lára. Ìmámù wa níjeje ó tù wọ́n lára. Ìmámù wa níjẹjọ ó tù wọ́n lára. Ìmámù wa níjẹsán ó tù wọ́n lára. Ìmámù wa níjẹwà ó tù wọ́n lára. Ìmámù ẹlẹ́kọ̀ọ́kànlá ó tù wọ́n lára. Ìmámù ẹlẹ́kejìlá ó tù wọ́n lára. Èmi kankan fúnra mi ìmámù ẹlẹ́kẹtàlá ó tù yín lára. Àsìkò tí ẹ joyè yìí á tù yín lára. Àmín á tù yín. Bàbá wa ìmọ̀. 13 lèmi àti yín. 14 ò ní tètè dé. L'Ógbómọ̀ṣọ́ 14 wọ́n lè má ti ìbí. 14 wọ́n lè má ti ìṣe kí ni? Wọ́n lè má ti ìbí. Pẹ̀lú òwẹ́ 14 ti lọrin náà. Wọ́n èbí ìbí. 14 t'Ògbómọ̀ṣọ́ wọ́n èbí. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wáyé ni. 14 ti lọrin náà wọ́n ètí ìbí. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ni. Ọlọ́wọ́ jẹ́ lò tí ó pẹ̀. Wala la haula. Wala quwwata illa billahi aliyyil azim. La haula. Wala quwwata illa billahi aliyyil azim.